Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ọ̀wọ́n tí ẹ̀ ń gbọ́ wa ní ìkànnì Jígí Alára, ìkànnì tí kì í jẹ́ kí ti yín ó di. Ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìlú Olúyọ̀lé, ìpínlẹ̀ Ọ̀yọ́. Lórí ìkànnì Jígí Alára, a kì í sọ ìtàn lásán, à ń gbé ogún àtọ̀runwá ró ni. À ń ròyìn bí akọni tó fẹsẹ̀ múlẹ̀ níbi tí a ti ń sọ àbọ̀jíjẹ di àtúnbéèrè ayé pẹ̀lú ìmísí Odùduwà tó ṣàn láti inú ọkàn sínú gbólóhùn ẹnu wa. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa fún ìfẹ́ tí ẹ ní sí wa. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ̀lé wa, tí ẹ̀ ń fẹ́ràn wa ní gbogbo ìgbà. A dẹ̀ dúpẹ́ fún àtìlẹ́yìn yín nítorí àtìlẹ́yìn yín ló ń fún wa ní agbára láti máa tẹ̀síwájú. A ti ń ṣèlérí fún yín pé a máa mú nǹkan tó dára jùlọ ní gbogbo ìgbà wá sí ojú ìwòran yín. Ẹ ṣé púpọ̀. Orúkọ tèmi ni Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Ìyàlẹ́nu ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní alẹ́ àná tí ń ṣe ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2026 tí wọ́n rántí ẹ̀ṣẹ́ kíkàn tí ó wáyé lánàá tí wọ́n pe àkórí rẹ̀ ní Chaos in the Ring 4. Àwọn méjì tí gbogbo èèyàn mọ̀ dáradára, Kata Efe àti Portable, ni wọ́n kojú ara wọn nínú eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkàn. Ọ̀pọ̀lọpọ̀ ló rò pé Portable, ẹni tí ó ń pe ara rẹ̀ ní Celebrity Boxing King, ni yóò gba bẹ́ẹ̀tì ní àná, yóò na Kata Efe, ṣùgbọ́n ó yani lẹ́nu gidi. Fún odidi ráùndì mẹ́ta gbáko ni Kata Efe lò láti fi na Portable tí ó ní ìṣàkóso lórí ìjà náà. Portable bẹ̀rẹ̀ sí ní ìbẹ̀rẹ̀ pẹ̀lú ìjánu àti agídí bí ó ṣe ń ṣe lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n Kata Efe dákẹ́, ó ń wòran. Ó lo ọgbọ́n àti gíga tí ó ga ju Portable lọ láti lù ní ìkúùkù bí ó ṣe yẹ. Àwọn onídàájọ́ mẹ́ta tí wọ́n wà níbẹ̀ ni wọ́n fohùn ṣọ̀kan wípé Kata Efe ló gba àmì ẹ̀yẹ tó pọ̀ jù. Wọ́n fún wọn ní 30 sí 17 láti fìdí rẹ̀ múlẹ̀ pé ó lu Portable dáadáa, ó dẹ̀ ní ìṣàkóso lórí rẹ̀. Portable gbìyànjú gan o, òun náà kò dúró lásán, kò káwọ́rọ̀ o, ó gbìyànjú o. Ó tilẹ̀ lu Kata Efe ní ìkúùkù kan tí ó mú kí Kata Efe ṣìṣe díẹ̀, ṣùgbọ́n Kata kò fààyè gbà rárá, kò jẹ́ kí ìyẹn kó rẹ̀wẹ̀sì fóun. Nígbà tí wọ́n parí ìjà náà, àgàrà dá Portable débi pé ó mi ẹlẹ̀. Ó ṣe ni láàánú. Yàtọ̀ sí wípé ó gba bẹ́ẹ̀tì oyè àwọn gbajúmọ̀ Celebrity Champions belt yẹn Kata Efe, ó tún máa gba owó tó tó $50 million gẹ́gẹ́ bí ẹ̀bùn lọ́wọ́ gbajúmọ̀ oníṣòwò náà E-Money, torí ó ti sọ pé tó bá lè na Portable, ó máa gbowó. Ọlọ́run á gbógo fọ́lẹ̀, ó wá na Portable tó ti ó ṣe ni láàánú, tó ti ṣe ìsọgbó ìjánu lóríṣiríṣi lórí ayélujára ní gbogbo ìgbà tí wọ́n pàdé, tí wọ́n ń ṣe ìpàdé pẹ̀lú àwọn oníròyìn, tó ti sọ òun máa nà án, kó lọ bèrè òun níbi báyìí, òun máa nà án. Ṣùgbọ́n Ọlọ́run tó wà lẹ́yìn onísùúrù, ó máa gbèjà Kata Efe lánàá. Ohun tó tún mú kí ọ̀rọ̀ náà dùn ni wípé gbajúmọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Victor Boniface ṣe ìlérí láti fún Kata Efe ní físà orílẹ̀-èdè Germany gẹ́gẹ́ bí ẹ̀bùn. Ó pọ̀. Ṣé mi gan-an ni wá lọ wá? Bóyá pé mi àti Portable náà kojú ara wa o. Eléyìí ni ìgbà àkọ́kọ́ tí Portable máa pàdánù nínú ìjà ẹ̀ṣẹ́ kíkàn tí àwọn gbajúmọ̀, lẹ́yìn tí ó ti na àwọn bíi Charles Okocha àti Speed Darlington rí. Lẹ́yìn ìjà náà, Kata Efe ó ní òun gbàgbọ́ nínú Ọlọ́run, kò sí jùjú kankan tóun lò. Èyí tí ó jẹ́ ọ̀rọ̀ àbùkù sí Portable tó mú àwọn kan ìṣẹ̀ṣe bíi egúngún wá sí orí ìtàgé. Portable ní òun kò gba àbájáde náà rárá o. Ó jáde lórí ayélujára wípé wọ́n lu òun ní jìbìtì àti wípé àwọn onídàájọ́ kò ka ìkúùkù tí òun lu Kata Efe.
ìkúùkù ẹyọ kan yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ìkúùkù tí Kataífè fún. Ó tún wá sọ wípé bí wọ́n bá gba bẹ́líìtì lọ́wọ́ òun, wọn ò lè gba ọmọkùnrin tí Ọlọ́run fi ta òun lọ́rẹ lọ́wọ́ òun nítorí bẹ́ẹ̀tì, torí pé ọmọ náà ju bẹ́ẹ̀tì lọ. Nítorí ó ti sọ lórí ayélujára rẹ̀ lówùúrọ̀ yìí pé ìyàwó rẹ̀ Bẹ́wàjí ó bí ọmọkùnrin tuntun, èyí tí a pè ní Ọmọlájà. Oríṣiríṣi orúkọ làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń fún ọmọ yìí ní orí